Àwọn nǹkan mẹ́ta kan wà tí mo fẹ́ sọ nípa Moses. Alákọ̀ọ́kọ́, Moses mọ eré ṣe. Tó bá sọ pé foreplay, tó ń sọ pé eré ìsíwájú before kí èèyàn tó máa ní ìbálòpọ̀, Moses gbùdù, Ọlọ́run fi rán Moses. Ẹ̀sìn yìí ń lé ní. Nǹkan ẹlẹ́ẹ̀kejì mo tún fẹ́ sọ nípa Moses. Moses mọ èèyàn bá sùn. Moses mọ bòdó, permit me to put it that way. Moses mọ bòdó gan. Ẹ̀sìn lẹ́ẹ̀kejì. Ṣé wá rí lẹ́ẹ̀kẹta? Moses mú ìkẹ́ obìnrin ṣe. Ọkọ mi tá máa kanra bí ajé ilé èkó. Moses máa mọ kí obìnrin ṣe o. Ṣé rí mẹ́tẹ̀ẹ̀ta yìí? Moses fi pa mí kú. Mo ń bọ́rọ̀ bọ̀ ẹ̀ lọ́nà jìn. Ó ní wá jẹ sàárà olọ́jọ́ wọ̀nú sówó epo náà ni kò mú wà ní. Àbówó ata. Ẹ farabalẹ̀ o. Ẹ máa ń bá mi kà lọ. Gbogbo yín pátá lẹ́ gbádùn mi bóyìnbó ṣe ń gbádùn sìgá. Ṣé eré àwòrán tẹ́ ń wò lápá bí mo bó ṣe apá ibi tó wọ̀n lọ́dọ̀ ọtí lọ́dọ̀ tèmi níbi tí mo jókòó sí apá àlàáfíà mi ni. Ṣé eré àwòrán tó ràn yẹn tó wọ̀n yẹn iléeṣẹ́ Olúwaṣeun apps ni. Ibi tí wọ́n ti ń ṣe tí wọ́n fi tewétegbò tútù ọmọ ará ayé ṣe. Àgbo nìyẹn. Wọ́n ní capsule ńbẹ̀, wọ́n ní powder ńbẹ̀, wọ́n ní liquid ńbẹ̀. Ṣé wàrà àgbo kan tí mo fẹ́ sọ fún yín? Tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ fún yín ni àgbo infection. Ìwọ tí inú ẹ̀ ga lólólo. Wọ́n ní àgbo infection yẹn. Kàn sí iléeṣẹ́ Olúwaṣeun apps. Nọ́mbà tẹ́ ń wò lójú máwòmáwòrán yín. Nọ́mbà yẹn náà lẹ́ pè. 070 ẹ̀ta-ẹ̀jọ 01 097 òun náà lẹ́ pè. Ìwọ tó bá fẹ́ ká bẹ wá polówó ọjà bó ṣe ń rí kinní lẹ́gbẹ̀ẹ́ wa yìí tí wọn náà fẹ́ kí a polówó product ẹ náà báyìí bóyá aṣọ ló ń tà ní o bóyá ilé ni wọ́n ń tà ní o any kind of business tí wọ́n bá ń ṣe tó fẹ́ ká bẹ polówó kàn sí iléeṣẹ́ Ògbẹnután TV. A bẹ polówó ṣó ti yé yín a bá yín polówó ntẹ́ ń wò yìí a bá yín polówó irú ẹ̀ lówó tí ò gani lára lórí fídíò kan oníyẹ tó jẹ́ abẹ gbé síbẹ̀ ṣẹmọ pé ó wà lórí YouTube ó wà lórí Facebook ó dẹ̀ wà lórí Instagram ó wà lórí TikTok náà so orí péjì mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ náà ló ti máa rí. Ẹ ṣé ẹ wò ó ohun ìmọ̀ bó ṣe báyàn ṣeré. Ó ní òun ò ní ó ní I don't want to disturb you. Ó ní òun ò ní dómi bó ń ṣe dómi lánàá. Ó lóun fẹ́ ṣe style mi fún mi. Mo bá ní style wo ló tó fẹ́ ṣe fún mi? Ó ní kí n farabalẹ̀. Ó bá ní kí n bẹ̀rẹ̀. Èmi náà bá bẹ̀rẹ̀. Ó ní kí n bẹ̀rẹ̀ etí bẹ́ẹ̀dì bá bẹ̀rẹ̀ sí ti bẹ́ẹ̀dì. Ó ní kí n ṣe bẹ́ẹ̀ ni pé mo fẹ́ lóṣù mo fẹ́ mú nǹkan jẹ ńlẹ̀. Bẹ́ẹ̀ ni tó fẹ́ mú bí jẹ nídìí ògùn. Tán ni ó fẹ́ ní gbóbi jẹ. Ó ní kí n ṣe bẹ́ẹ̀ mo bá bẹ̀rẹ̀. Ìdí mi bá yọ ṣoṣoṣo síta. Gbogbo ń tọ́lọ́run fún mi wá tari sẹ́yìn. Ọmọkùnrin bá fọwọ́ lé mi lẹ́yìn báyìí. Ó fọwọ́ ẹ̀ báyìí ó fi pín ìdí mi méjì papọ̀ báyìí. Ó sì ti nǹkan ọmọkùnrin ẹ̀ bọ̀ ni. Bó ṣe ń lọ ló ń bọ̀ ló ń lọ ló ń bọ̀ tó bá dẹ̀ kan náà á pariwo á ní pẹ̀lẹ́. Ọmọkùnrin tó mọ bó ṣe máa ń sọ̀rọ̀ lórí ìbálòpọ̀. Ọkọ mi Mr. Ológun. Ọmọkùnrin tó wá ń pẹ́. Tí n bá sọ pé tànà ó ti múra lẹ́dẹ̀ mi ti dájí nǹkan. Bóyá wá lọ sí orí ikọ̀ ọmọkùnrin ẹ̀ ni kò yé mi. Bó ṣe ń tìbọ̀ mi ni mò ń dà mí ìrántí ọjọ́ tí mo ti dà gbẹ̀yìn pẹ̀lú ọkọ mi tí bá ń bá mi lájọṣepọ̀. Ó tìbọ̀ mi báyìí ni mo pariwo. Moses tí tó kọ́ mi bá lọ́mọ nǹkan ṣé wọ́n fẹ́ sọ fún mi? Wọ́n mi sọ fún un. Mú kí ni tó kọ́ mi bá lọ́mọ nǹkan. Moses. When we reached the bridge,
And there's something about Moses. Tó bá ti ń ṣe lọ, ó mọ bó ṣe máa ń fi voice ẹ̀ kẹ́ o, bó tó ṣe máa sọ, when you reach the bridge, you know how to cross it. Just give it to me, baby. Ẹ mọ̀, ohun tó hàn etí, àmọ́ tó ṣe máa gbé kalẹ̀. Ó máa ń fún mi ní àwọn vibes lover boy kan. Just, should I go harder? Should I go deeper? Should I go harder? Ìbéèrè tí ó mọ̀ béèrè lọ́wọ́ mi nìyẹn. Ṣé n go harder? Ṣé n go deeper? Ṣé n tí bọ̀ dáadáa? Ṣé n tí bọ̀? Ṣé òun gbádùn rẹ̀? Ẹ ṣáà mọ̀ pé orí àpò yà gbọ́dọ̀ ṣe ń bò ó. Èmi náà máa pariwo. Ní wọlé. Moses, you are the best. Moses, you are the man of my soul. Moses, eat me up. Moses, dùnbù mi. Moses, tí bọ̀ kó bòde lẹ́nu mi. Moses, ohun tí ń kàn mí lọ fún. Moses, ayé mi wọ́n bàjẹ́ mọ́ ọ lọ́wọ́. Moses, bọ́kọ mi bá lọ mọ̀ nǹkan. Moses, má ṣe báyìí fún mi. Tó bá dé kan náà, a ní ṣókùn òun yọ, èyìnbó ní òfìsọ. Ó ní, should I remove it? A ní no, Moses mọ́ yọ. Bó bá yọ ayé òun lè bàjẹ́ o. Torí kìí ṣe ayé mi. Tó lọ́kọ mi gan mọ̀ pé òun ò lè yọ ńgbà tí n bá enjoy ní lọ́wọ́. Ìgbà tí n sì di soníṣùwà. Tọ́pá ayé tèmi náà mo dúró sí. So, lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìní mọ̀ pa àwọn kankan mọ́ra mi o. Ayé wọn mọ̀ bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́. Moses, bí táwọn tí ń ṣe lọ́wọ́ ní ilẹ̀kùn tí wọ́n ṣe kókókó. Ṣáà ti géètì lálẹ́ àná tàbí sùn. Àṣìlẹ̀kùn. Who's that? It's me. Tani. Ìgbà tó máa dárúkọ rẹ̀. Ló bá di ọ̀rẹ́ ọkùnrin yẹn tí mo sọ pé mo bá nílé nígbà tí mo kó nílé tán yẹn. Okay, òun bọ̀. Go inside the bedroom. Kò padàkùn dé o, bọ́ ní òkú gírí wọlé. Toró ń gbọ́ sáǹdì. Ló wá sílẹ̀kùn. Ló wá ní what's that? Wọ́n jẹ́ sọ̀rọ̀. Wọ́n ní okay, you can go. Bó tilẹ̀kùn yẹn lẹ́yìn ni. Bá ní ta ni ẹ? Ó lọ́rẹ̀ òun ni. Bí ṣe kò ní kó ṣe máa mọ̀. Ó béèrè ẹ̀gàn sọ pé ó sì ń lé. Ó ní kò ní mọ̀ jàre. Bá ní kí n máa bọ̀. Ṣé wàá rí ní èrò yìí? Kò jẹ́ mi tó ṣe style yẹn mọ́ o. Ó bá tún ní kí n sùn gbalaja ni. Ìgbà tí mo sùn gbalaja, gbogbo ẹsẹ̀ mi ó wà nílẹ̀lẹ̀. Oh God. Ìwọ tó bá jẹ́ 1 minute man, wàá rà gbò ó. Lọ́wọ́ líle iṣẹ́ olúwa ṣe wọ́n àpso. Wọ́n fi rẹ̀ ṣeré o. Gbogbo nǹkan tó nílò ìwọ 1 minute man is 35,000 naira. Ìwọ tó jẹ́ 1 minute man, gbogbo ohun tó nílò is 35,000 naira. Tí wàá fi di ọ̀gágun Moses o. Come and buy Moses o. Ó bá ní kò tó kò ń wẹ̀yìn wá ò pé bí èwo tún nílé. Wọ́n ní kò ń sùn gbalaja. Ló bá sùn gbalaja. Àǹtí Ṣeun ló bá mú pílò ló bá fi síbi ìdí òun gangan. Ìdí òun ó fi pílò ẹ̀ síbi tó hẹ́ndì bẹ́ẹ̀dì àwọn. Ó bá fi pílò síbẹ̀. Ó bá gbé dìhun síbẹ̀. Ó tó gbé síbẹ̀. Ó bá mọ́wọ́ ẹ̀ síbi orí ọyàn òun. Ló bá fi ń tàkòtò. Ló bá bẹ̀rẹ̀ sí bóun ṣe eré àṣelọ. Àṣé pílò tó gbé síbi ìdí òun yẹn ó ṣe kí ìdí òun lè bà lè dúró sórí ẹ̀ kó lè bà lè. Ó bá gbé síbẹ̀. Wọ́n dẹ̀ kan náà ló bá sùn lé òun lórí. So ìdí òun ti jáde tán níbi orí pílò yẹn. So gbogbo ara òun abẹ́ òun ti fẹ̀ tán. Ó ti yà tán kàtàkàtà. So bó ṣe wọlé yẹn ó ráyè wọlé deeply wọnú ẹ̀. Ló ń bá pariwo. Yéé! Ọdún mi o! Èyìnbó ló ń fi sọ. He is paining me. Ló bá ní pé just endure. Wọ́n ní sorry. Má bínú jọ̀ọ́ torí náà. Endure. Má bínú. Gbọ́dọ̀ mú mọ́ra ni. This is what you need now. Ó bá ní tí mo nílò rẹ̀ nísìnyí o. Ó ní kí n mú mọ́ra ni o. Ó ní mọ̀ pa mọ́ra ni o. Ó ní kí n máa mú mọ́ra ni o. Èmi náà bá ń pariwo. Wọ́n pa mí ọmọkùnrin yìí. Ó ní wọn ò ní pa ẹ́. Wọ́n pa mí ọmọkùnrin yìí. Ó ní wọn ò ní pa ẹ́. Eléyìí pọ̀ o. Ṣé ní bó ṣe ń dùn mí ló ń dùn mọ́ mi. Bó ṣe ń dùn mí ló ń dùn.